Wá 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 ẹ̀mí mímọ́. Wá 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 alágbára. Wá o, wá o, wá o. Wá 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 ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run. Wá 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 alágbára, alágbára o. Wá o, wá o, wá o. Mo kí àwọn ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi pé àlàáfíà Ọlọ́run kò ní fi èmi àti rẹ sílẹ̀ ní orúkọ Jésù. Ààbò Ọlọ́run á dájú lórí wa, a ò ní dààmú. Bí ó ti hùn kórílẹ̀-èdè yìí ó le tó, kò ní lé mẹ́mẹ́ àti rẹ ní orúkọ Jésù. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ọjọ́ tòní. Adẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí. Àánú Ọlọ́run á wá ẹ̀mí àti rẹ rí o ní orúkọ Jésù. Orúkọ tèmi ò yí padà, Ajínrere James Adéníyì, tí gbogbo ènìyàn ń pè ní kíni kí n ṣe Ọlọ́run 1930. Ohun tí a tún fẹ́ ṣe lónìí, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo mú wá kò le rárá. Àkòrí ọ̀rọ̀ tèmi tòní, òun ni mo pè ní ààbò. Ààbò. Àwọn olóyìnbó á máa pè ní security. Ṣẹ́rí, ní ayé tí a wà yìí, oníkálukú ló ń wá ààbò. Ọ̀pọ̀ ń wá ààbò fún ẹ̀mí ara rẹ̀. Ọ̀pọ̀ ń wá ààbò fún ti dúkìá rẹ̀. Ọ̀pọ̀ ló ń wá ààbò lórí ohun tó ní. Ọ̀pọ̀ ń wá ààbò lórí ọmọ. Ọ̀pọ̀ tún ń wá ààbò lórí iṣẹ́ rẹ̀ pẹ̀lú, kí iṣẹ́ má bọ́ mọ́ mi lọ́wọ́. People are looking for how to secure their lives, their properties, their works. Gbogbo wa là ń wá ààbò. Ìjọba náà ń pariwo lórí ààbò. Gbogbo ènìyàn ló fẹ́ ààbò. Ohun tí ó dá mi lójú ni. Ṣùgbọ́n kálukú tó ń wá ààbò kiri yìí, ibo la ti lè rí ààbò tó dájú? Òun ni ẹ̀mí mímọ́ kàn sí mi lónìí pé kí n ṣiṣẹ́ lé lórí o. Èmi náà nílò ààbò, ìwọ náà nílò ààbò. Ṣùgbọ́n ààbò tó dájú, ibo la ti lè rí? Ààbò tó dájú inú Ọlọ́run ló wà. Kí n sọ ní ṣókí láàrin ìṣẹ́jú mẹ́wàá. Ààbò tó dájú inú Ọlọ́run ló wà. Ẹ má bínú o, mi ò fẹ́ kó ju ìṣẹ́jú mẹ́wàá, ṣùgbọ́n bó bá lé, ẹ fìfẹ́ gbọ́. Torí yóò ṣe èmi àti rẹ ní àǹfààní tó pọ̀. Ààbò ó dá lọ́pọ̀lọpọ̀ lórí ayé ènìyàn, àti lórí iṣẹ́, àti lórí ohun gbogbo tẹ́nìyàn ń wá ààbò lé lórí. Ṣùgbọ́n ààbò tó dájú tí mo fẹ́ sọ nípa rẹ̀ lónìí, inú Ọlọ́run láti lè rí. A
a lè rí ààbò tó dájú láti ọwọ́ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ tí ó gba security sílé, ẹ jẹ́ kí ọ̀rọ̀ mi yé wa o. Mi ò ní security ò dáa láti ṣe ààbò lórí àwọn nǹkan kan. Ṣùgbọ́n ààbò tó dájú jùlọ nínú Ọlọ́run ló ti lè rí. Tí o bá ń wá ààbò, inú Ọlọ́run ni kí o wá. O lè rí ààbò nínú ọmọ ènìyàn. Ààbò Ọlọ́run sì dájú, ó sì péye. Ààbò ó jẹ́ ohun tó jẹ́ wípé ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá tí ènìyàn láti ní. Torí náà mo tún sọ lẹ́ẹ̀kan sí pé ààbò tó dájú nínú Ọlọ́run ló wà o. Kò sí bí bàbá rẹ ṣe lè ṣọ́ ọ tó, ààbò rẹ̀ ò lè dájú lórí rẹ. Bàbá tó fi ọmọ sí iléèwé tó ń ṣọ́, àbí ẹni náà ọmọbìnrin nílé tó lóhùn ń ṣọ́, kò sí bí ààbò rẹ̀ ṣe lè dájú lórí ọmọ náà. Ààbò Ọlọ́run nìkan ni máa ń dáàbò bò ni. Ó fẹ́ rìnrìn àjò, ó ń gbàdúrà fún ààbò, ó ti mọ̀ wípé Ọlọ́run nìkan ló lè dáàbò bò ọ́, torí kò sí kékeré ìrìn àjò. Ẹ já wá wo ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé bí mo bá sọ̀rọ̀ lọ títí láìsí ọ̀rọ̀ Ọlọ́run tó kín lẹ́yìn, ọ̀rọ̀ náà kàn lọ bí orí èfé ni. Tá bá sọ̀rọ̀ nípa ààbò tó dájú, ọwọ́ Ọlọ́run láti lè rí. Ẹ já gbé Bíbélì wa ká ṣí sínú orin Dáfídì orí 11 ní 50. Orí 11 ní 50, Psalm 91. A máa kà ní àti ẹsẹ̀ 4 sí 7. Ó ní yóò sì fi ìyẹ́ rẹ̀ bù ọ́. Gbọ́ kí n tẹ̀ tó ka láti ẹsẹ̀ 4 tó bá wo ẹsẹ̀ 1. Ẹ má tẹ̀tí ìjẹ́ ń lọ sí ẹsẹ̀ 1 torí ó níbi tí mo fẹ́ lu ẹsẹ̀ 1 yẹn fún. Ẹ jẹ́ ń kà ní àti ẹsẹ̀ 4 yìí, Psalm 91 láti ẹsẹ̀ 4. Ó ní yóò sì fi ìyẹ́ rẹ̀ bù ọ́. Abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ yóò sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe asà àti àpáta rẹ̀. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn, tàbí fún ìparun tí ń runi ní ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ, àti ẹgbàrún ní apá ọ̀tún rẹ, kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Ṣé o rí wípé ààbò Ọlọ́run òun ni ó dájú? Tí o bá ń wá ààbò, tí o bá ń wá ààbò tó dájú, ààbò Ọlọ́run ni. Ta ni ó wá lè rí ààbò Ọlọ́run gbà? Ibi tí mò ń lọ gangan nínú ọ̀rọ̀ yìí rèé o.
lè rí ààbò Ọlọ́run gbà? Ta ló lè wà ní abẹ́ ààbò Ọlọ́run? Torí kì í ṣe gbogbo ènìyàn. Olówó orí owó gba security, tálákà owó gba security. Ó túmọ̀ sí pé kò ń ṣe gbogbo ènìyàn ló lè rí ààbò gbà ní ọwọ́ Ọlọ́run, àbí tó lè dúró ní abẹ́ ààbò Ọlọ́run. Má tọra rẹ o. Torí àmọ́ yẹn sọ fún wa wípé Psalm 91 yẹn ẹsẹ̀ kìíní yẹn mo ṣì ń bá lò ó. Ẹsẹ̀ kìíní Psalm 91 tí mo ka ẹsẹ̀ kẹyìn rẹ̀ yóò ní ẹni tí ó bá jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Elédùmarè. Ṣé rí ibi tí mò ń lọ o? Olótìtọ́ ènìyàn ló lè rí ààbò Ọlọ́run gbà, ló lè wà ní abẹ́ ààbò Ọlọ́run. Ẹni tí kì í parọ́ ló lè wà ní abẹ́ ààbò Ọlọ́run. Ẹni tí kì í ṣe ẹlẹ́ṣẹ̀ ni Ọlọ́run lè dáàbò bò láyé. Òun lè rí ààbò Ọlọ́run tó dájú gbà. Ẹlẹ́ṣẹ̀ ò lè rí ààbò Ọlọ́run gbà. Má tọra rẹ o. Ààbò tí ó dájú tó bá fẹ́ rí gbà, òun ni kó o sá fún ẹ̀ṣẹ̀. Torí ẹni bá jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Elédùmarè. Ó túmọ̀ sí pé ìwọ tí o bá jẹ́ mímọ́, ìwọ tó ń gbénú Ọlọ́run, ìwọ tí Ọlọ́run ń gbénú rẹ̀ ló lè rí ààbò Ọlọ́run tó dájú. Ẹni tí Ọlọ́run ò gbénú rẹ̀ kò sí ààbò tó dájú fún o. Torí náà o ní láti gba Ọlọ́run gbọ́, kí o gba Ọlọ́run sínú ayé rẹ ní òtítọ́ àti ní òdodo. Ó mu gbó, ó mu sìgá. Ó wá mu gbó tó mu sìgá tó bọ́ sí di sí àárín. Ó wá ní Olúwa lolùṣọ́ àgùntàn mi, ó ń tọ́ra rẹ ni o. Olúwa lè ṣọ́ lọ́tí o, onígbó àti onísìgá. Ààbò Ọlọ́run tí ó dájú tó bá fẹ́ rí ìgbà tó sì fẹ́ torí bọ abẹ́ òjìji rẹ̀, òun ni kó o sá fún ẹ̀ṣẹ̀ rẹ. Ẹja kàrọ̀ Ọlọ́run. Ìwé Òwe orí 3 láti ẹsẹ̀ 23. Ó ní nígbà náà ni ìwọ yóò máa rìn ọ̀nà rẹ̀ láì léwu. Ní ìgbà tí ààbò Ọlọ́run bá wà nínú ayé rẹ, wá máa rìn ọ̀nà rẹ láì ní ewu. Ṣùgbọ́n tí o bá ti sí ààbò Ọlọ́run, tó yẹ pé ẹ̀ṣẹ̀ òun ló ń gbénú rẹ, ìpayà ni wàá fi máa rìn kiri o. Àbájọ tí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù. Ó ní nígbà náà ni ìwọ yóò máa rìn ọ̀nà rẹ láì ní ewu. Ìwọ kì yóò sì fi ẹsẹ̀ rẹ kọ́. Ìwọ kì yóò sì fi ẹsẹ̀ rẹ kọ́. Nígbà tí ìwọ bá dùbúlẹ̀, ìwọ kì yóò bẹ̀rù. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé tó bá ti fẹ́ sùn báyìí, wàá máa rí tí wọ́n máa gbọ̀n. Ẹ̀rù á máa bà á, ẹ̀rù òru. Ó ní nígbà náà ni wọ́n yóò dùbúlẹ̀, ìwọ kì yóò bẹ̀rù. Nítòótọ́, ìwọ yóò dùbúlẹ̀, oorun yẹn yóò sì dùn. Nígbà tí o bá bẹ̀rù sùn, oorun rẹ̀ á dùn. Nígbà tó hùwà ìwà búburú, ó pọmọ lọ́mọ lẹ́kúnjayé, ó hùwà ìkà, ó jalè, ó pànìyàn. Ìgbà wo ló ní sùn dídùn?
wàá sọ̀rùn dídùn ọkàn rẹ̀ á balẹ̀ ṣùgbọ́n àwọn tó ń jí nǹkan níkà ọkàn rẹ̀ ò lè balẹ̀ ìwọ tó ń pààyàn lẹ́kúnjayé ọkàn rẹ̀ ò lè balẹ̀ báwo ló ṣe fẹ́ sùn tọrùn rẹ̀ ṣe fẹ́ dùn níbi tó ti ń ṣọ́ tó ti ń wò káàkiri pé ṣé wọ́n ti ń bọ̀ ọlọ́pàá ń bọ̀ àbí àwọn tó fẹ́ mú ọ ń bọ̀ báwo lọkàn rẹ̀ ṣe fẹ́ balẹ̀ sùn oorun dídùn. ó ní oorun rẹ̀ yóò sì dùn má ṣe fòyà ẹ̀rù òjijì tàbí ìdáhóró àwọn ènìyàn búburú nígbà tí ó dé nítorí Olúwa ni yóò ṣe ìgbẹ́kẹ̀lé rẹ yóò sì pa ẹsẹ̀ rẹ mọ́ kúrò nínú àtìmú. Olúwa ni yóò pa ọmọ nígbà tó o bá ti hùwà ìbàjẹ́. Kílódé wá ń gbọ̀n? Kílódé ń bẹ̀rù? Arákùnrin àti arábìnrin, màmá àti bàbá, ààbò tó dájú inú Ọlọ́run ló wà. Òun wá ààbò, òun láti kọ́kọ́ jẹ́ olóòtítọ́, kọ́kọ́ gbọ́ bí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo kọ́kọ́ kà yẹn. Psalm 91 láti ẹsẹ̀ kínní, ó ní yóò sì fi ìyẹ́ rẹ̀ bò ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ yóò sì gbẹ́kẹ̀lé, òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta rẹ̀. Ìgbó bá ti jó lóòótọ́. Ìwọ tó bá jọ lóòótọ́ lè bọ́ òótọ́ Ọlọ́run rìn. Àìṣòótọ́ rẹ kò sí ààbò. Àbí àwọn wo lọ́lọ́pàá ń lé wá kiri? Ṣèbọn àwọn tó ṣòótọ́ ni. Tó bá ní skeleton nínú kọ́ńbọ̀dù rẹ, ṣé EFCC a máa wá ọ kiri? EFCC ò ní wá ọ kiri nígbà tó bá ti jẹ́ mímọ́ tó jẹ́ olóòótọ́. Ìwọ́n torí pé ìwọ náà ń ṣe olóòótọ́ lírọ́ ni ọ́, gbogbo owó ìlú àpò ẹ ló wà. Ẹwà náà máa wọ́ kiri, wọ́n wọ́ ọ́, ìgbà ní EFCC ò ní wọ́. Ẹwà ń gbàdúrà ààbò Ọlọ́run dáàbò rẹ bò mí, kò lè dáàbò ọ bò ẹ tó kàn ń ṣe olóòótọ́. Olóòótọ́ nìkan ẹni bá ń gbé lábẹ́ ìkọ̀kọ̀ tó dúró lábẹ́ ìkọ̀kọ̀ Ọlọ́run, ó máa gbé abẹ́ òjìji rẹ̀, ó máa dáàbò bò ọ́ gidi torí pé ó jẹ́ olóòótọ́. Ìwọ tó bá ṣe olóòótọ́ Ọlọ́run lè á mójú kúrò lára ẹni. Ọlọ́run máa mójú kúrò lára ẹ. Arán mi sí ọ ní gbọ́ ọ̀rọ̀ Olúwa. Mo mọ̀ pé ò ní fẹ́ gbọ́. Mi ò ní o mówó wá. Sáré mú 20,000 wá. Sáré mú 50,000 tẹ́ ń bá kiri tẹ́lẹ̀ ń ṣègbàgbọ́. Àní yóò ṣe mí tèmi ló ṣe Ọlọ́run. Ó yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Òun wá ààbò. O dúró nú Ọlọ́run. O ṣòótọ́. Irọ́ ló ń pa kiri. Jájú kọ̀rọ̀ Ọlọ́run kan. Ìwé òwe orí 18 láti ẹsẹ̀ 10. Ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Gbọ́, very simple. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Tó bá ń wá ààbò inú orúkọ Olúwa ló sáwá. Sáwá nínú orúkọ Jésù. Gba Jésù sínú ayé rẹ. Ìgbà yìí láàbò rẹ péye. Tó bá gba Jésù orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọnú rẹ̀ ó sì yè, onírọ́ lè sáwọ́ bẹ̀. Èké èèyàn lè sáwọ́ bẹ̀. Elépè kò lè sáwọ́ bẹ̀. Alágídí ò lè sáwọ́ bẹ̀. Olè, tẹ̀m̀bẹ̀lẹ̀kún, alágbèrè ó lè sáwọ́ ní orúkọ Olúwa o. Torí bó sáwọ́ bẹ̀ wọ́n lé bọ́ta. Wọ́n lé bóde. Torí inú orúkọ Olúwa tó rí yẹn mímọ́ ni. Orúkọ Olúwa ilé ìṣọ́ agbára. Ilé ìṣọ́ agbára, òun wá agbára máa bọ̀ lọ́dọ̀ Jésù. Òun wá orúkọ inú Jésù ló ti lè rí.
ṣé o gbọ́ mi dáadáa lónìí? Ìwé òwe jẹ́ kó wà lọ́kàn rẹ. Orí 18 ẹsẹ̀ 10. Ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni, olódodo sá wọbẹ̀ ó sì yè. Olúwa ò lè sá wọbẹ̀ kó yé o. Ẹlẹ́ṣẹ̀ ò lè sá wọbẹ̀ kó yé o. Kò sí bó o ṣe lè gbowó wá ṣọ́ọ̀ṣì tó. Ó lọ jí owó, ó wá ń gbé bọ̀ ń ṣọ́ọ̀ṣì. Ó wá ní àti májídé lólúwa máa yè ń tọ́ra rẹ̀. Wọ́n kàn fowó ẹ̀ra sí àti spíkà ni. Gbọ́ mi yé dáadáa, wà ní ajíire ó tún dé. Bẹ́ẹ̀ ni kò ná náà ní kankan, pásọ̀ agbowó rẹ̀ ó fi àṣíà wọ́n fi ṣe necessity tó yẹ kó ṣe ní ìjọ. Ìyẹn ò sọ fún ọ pé ó wà lábẹ́ ààbò Ọlọ́run o, torí o lè ní ọ. Jáwo inú ìwé Jeremáyà orí 20 ẹsẹ̀ 11. Ó ní ṣùgbọ́n Olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù. Nítorí náà àwọn tí ń ṣe inúnibíni sí mi yóò ṣubú, wọn kì yóò lè borí. Ojú yóò tì wọ́n gidigidi nítorí pé wọn kò ṣe rere. A kì yóò gbàgbé ìtìjú wọn láyé láyé. Ènìyàn ibi nìyẹn o, wọn ní gbàgbé ìtìjú rẹ, kò sí ààbò fún ọ. Ẹ jẹ́ ń dánu dúró ń bì ná. Ó wá tún dijọ́ mi ọjọ́ rẹ̀. A tún máa sọ̀rọ̀ lórí ààbò. Lórí ààbò. Ìwọ tó rí ọ̀rẹ́ yìí gbọ́, mo kí ọ kú oríire o. Fi ṣọwọ́ fáwọn ẹlòmíì. Ọ̀fẹ́ ni ìgbàlà. Olúwa yóò bùkún rẹ o. Àlàáfíà Ọlọ́run yóò máa bọ́ gbé. Jésù Olúwa wa. Àmín. God bless you.